bọ́lọ́kọ yín wá wà báyìí bá ti ń sọ̀rọ̀ yìí. òun náà ni mo ṣe wá ké gbàjarì sí gbogbo ayé kó bá mi bẹ̀ àwọn Sunview Hotel kó bá mi wọ́kọ́ mi síta àtàwọn NGO. kí ló wá ti ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ sà. àwọn anti-kidnapper wọ́n try láti ọ́fíìsì AIG lọ sí anti-kidnapper commissioner of police wọ́n try wọ́n gbé. Sunview Hotel kó bá mi wọ́kọ́ mi síta dẹ́yìn kí gbogbo àgbáyé kó bá mi pariwo sí mi Sasiji kó wá sórí Fresh FM kó wá sọ tẹnu ẹ̀ ibi tó bá gbọ́kọ́ mi sí torí òun náà invite ẹ̀ pé kó wá ṣe sẹ́mínà ní Sunview Hotel l'Ákúrẹ́. Mo gbọ́ gbogbo ọmọ Ondo lọ́kùnrin lóbìnrin ẹ bá mi padà wá sí Sunview Hotel kó bá mi wọ́kọ́ mi síta o. onítọ̀hún rìn wọlé bọ̀ báyìí pẹ̀lú ìnira àti ìdààmú ni wọ́n fi ń wọlé yìí. sorry madam, sorry ṣọmọ wọn nìyẹn, ṣọmọ wọn ni ọmọ tìyìn ni. ẹ pẹ̀lẹ́ o, ẹ pẹ̀lẹ́, ẹ pẹ̀lẹ́, ẹ pẹ̀lẹ́, ẹ jẹ́ kí wọ́n ẹ rọra jòkó báwọn. ta ni màmá tó wọlé yìí? báwo wọ́n ti jẹ́ nínú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí? ẹ káalẹ́ máa o. ẹ káalẹ́ sà. kí ló kọ yín? orúkọ mi ni ìyáàfin Adéníkẹ́ Ọlálóyè. ọmọ ìlú wo ni? ọmọ Èkìtì ní mí bẹ̀ mo lọ́kọ ní Ìlaramọ̀kín. ta lọkọ yín? Emmanuel Ọlátúndé Ọlálóyè. iṣẹ́ wo ni wọ́n ń ṣe? iṣẹ́ olùkọ́. níbo wọ́n ti ń ṣe? Ìpele Community High School Ìpele. ipò wo ni wọ́n wà? àwọn ni vice principal. vice principal Ìpele Community High School. ó ti tọ́dún mélòó tọ́kọ yín ti wà ní ìpele Community High School ní Ọ̀wọ̀? last year náà post wọn lọ síbẹ̀. bọ́lọ́kọ yín dágbére fún yín? wọ́n ní pé àwọn NGO kan pé wọ́n gbé ìwé wá sí iléèwé wọn bí wọ́n fẹ́ ṣe sẹ́mínà ní Sunview Hotel. so ìgbà tí ó wá tó àkókò fún sẹ́mínà yẹn wọ́n pe ọ̀gá wọn pé ó ti tàkókò pé àwọn yẹn ti send message. so wọ́n wá pe ọ̀gá wọn pé àwọn ní káwọn fi tó wọn létí ni ò dẹ́n ìrànlọ́wọ́ tí ilé ìwé bá lè ṣe. ọ̀gá wọn wá sọ pé káwọn lọ pé ṣé wọ́n mọ̀ pé wọ́n wà ní ọ̀lídé pé tí wọ́n bá wọlé pé nǹkan tí school bá lè ṣe fún wọn pé àwọn á fún wọn. so bọ́n ṣe wá lọ láti August 24 nìyẹn èmi gan mo bá wọn pàkẹ́rù wọn everything. mẹ́sẹ̀gì yẹn wọlé wọ́n ní gbogbo àwọn tó máa kópa nípa sẹ́mínà yẹn pé wọ́n gbọ́dọ̀ report ní Sunview Hotel l'Alágbàká ní 24th of August. bọ́lọ́kọ yín wá wà báyìí? èmi ò mọ ibi tó wà o. gbà tí wọ́n gbéra lọ́wọ́ tí ẹ bá wọn páàkì ẹrù wọn, bo ni wọ́n dé dúró? ìgbà tán dé hòtẹ́ẹ̀ yẹn. hòtẹ́ẹ̀ wo? Sunview Hotel l'Alágbàká Àkúrẹ́. wọ́n pè mí wọ́n ní wọ́n ti gbogbo àwọn participants yẹn wọ́n ti list yàrá oníkálukú fún báwọn ti wà nù yàrá tiwọn o. ìyẹn lọ́jọ́ wo nìyẹn? ìyẹn lọ́jọ́ Sunday 24th of August. báwo ni wọ́n ṣe ròyìn ibi tí wọ́n wà fún yín? ìgbà tó kọ́ débẹ̀ ó níbẹ̀ dáa pé wọ́n hòtẹ́ẹ̀ yẹn dáa pé yàrá kan fún wọn pé ó dáa pé èèyàn kan nínú yàrá kan ni. dọ́wọ́ lẹ́yìn àti ọkọ yín wá sọ̀rọ̀ dà? ọjọ́ Monday a sọ̀rọ̀ wọ́n ṣe parí prógráàmù yẹn a sọ̀rọ̀ ọjọ́ Tuesday a sọ̀rọ̀ ọjọ́ Wednesday lálẹ́ a tún sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọjọ́ Thursday mi ì bá wọn sọ̀rọ̀ pé wọ́n máa dé ní prógráàmù yẹn máa end ní Friday. so àárọ̀ Friday ní after 6 a.m. mo pe aago ẹ̀ kò lọ mọ́ títí ní Friday yẹn kò lọ. àmọ́ wá ní bóyá torí ayẹyẹ pé wọ́n fẹ́ parí sẹ́mínà yẹn náà ṣe ní dẹ́ aago yẹn kàn switch off. so ìgbà tó wá da Saturday òjò rọ̀ gan-an lọ́jọ́ Saturday yẹn mo wá ní bóyá torí òjò yẹn ló ṣe tún wá dìlé tí ò fi dé. ìgbà tó wá di alẹ́ yìí arákùnrin yìí ò dé immediately mo pe ẹ̀gbọ́n àwọn náà jókòó yìí mo pe principal wọn kọ́kọ́ gbé aago mi títí bẹ́ẹ̀ létà wá gbé
ó lóun máa pe olórí councillor Ondo State, then later wọ́n wá pè mí padà, wọ́n wá ní pé láì obìnrin yẹn ò lọ. So ìgbà tó wá di ọjọ́ kejì, ìyẹn ọjọ́ ìsinmi, bí dáàdi ṣe wá sí Sunview Hotel nìyẹn, náà wá rí i pé gbogbo ẹrù ẹ̀ ni wọ́n ti move láti yàrá ibi tí wọ́n wà, tán ti kó wá sọ́dọ̀ àwọn receptionist. Wọ́n ní pé àwọn receptionist yẹn gan sọ pé èèyàn kan gbàgbé báàgì ẹ̀, pé páwọn fẹ́ wò ó. Dáàdi wá wo báàgì yẹn, ó wá jẹ́ ẹrù àbúrò wọn, torí aṣọ tó jìjọ wọ̀ lọ pátí ní July ending ó wà lára ẹrù yẹn, aṣọ bàtà ẹ̀, ṣú ẹ̀, gbogbo ẹrù ẹ̀, gbogbo ẹ̀ ló wà bẹ́ẹ̀ tó dì sínú báàgì yẹn. Ẹlẹ́yin lẹ dí ẹrù fún ọkọ yín nígbà tí wọ́n ń bọ̀, àwọn nǹkan wo lẹ dì sínú báàgì wọn? Gbogbo aṣọ àwọn wọ̀nyẹn ti pè, àwọn organizers yẹn wọ́n pè, wọ́n ní pé aṣọ tó máa lò for that 5 days mo bá wọn páàkì, aṣọ ìbora, brush, mo ní kò nídìí pé ó mú ọṣẹ ìwẹ̀, pé àwọn hoteliers yẹn pé wọ́n máa provide ọṣẹ ìwẹ̀. Ṣé tí jọ bá wa wo kinní tí àwọn Sunview ń fún wa ní ọ̀sẹ̀ tó kọjá, bóyá torí nígbà tí wọ́n play ẹ̀ fún wa, mo fẹ́ wò bóyá ọkọ yín ni bó wọ́n ti lè rí báyìí, ó láti ṣe báyìí tí wọ́n lè rí. A fẹ́ kí ẹ̀yin náà wò nínú CCTV tí àbí footage tí wọ́n mú wá bí, bóyá ọkọ yín ni àbọ̀kọ yín kọ́. Kí ló wá mú, kí ló kàn yín lẹ́sẹ̀, kí ló dá yín lẹ́sẹ̀? Gbogbo wàhálà sá kiri, sá sókè, sá sódò, bí mo nínú òjòjò kan rọ̀ lọ́wọ́, bí mo ṣe ṣubú nìyẹn tẹ́sẹ̀ mi lẹ́ẹ̀kan. Ọ̀gá o, Ọlọ́run ó ṣe ọkọ yín ní rírí. Ó kọ wo ni ọkọ yín dá fún yín pé ibi táwọn ń lọ? Kò porúkọ, ọkàn ní àwọn NGO pé wọ́n mú lẹ́tà yẹn wá sí school wọn, ó dẹ̀ pé principal, and immediately lọ́jọ́ Sunday yẹn tí dáàdi ti ní pé àwọn rí ẹrù ẹ̀, message tí wọ́n send phone number ẹni yẹn, mo pẹ́ nìyẹn immediately, ẹni yẹn ló ń wá ní church, pé tí wọ́n bá jáde wọ́n á pè mí, ẹni yẹn pè mí padà, ó wá ní bóyá ó wá pè facilitator ti Ọ̀wọ̀, facilitator ti Ọ̀wọ̀ náà tún wá pè mí, ó wá ní teacher kan ní Ìpele, òun ló korúkọ ẹ̀, wọ́n Mr. Ariyo àbúrò ní o, òun ló korúkọ ẹ̀ fọ́hun o, pé kíní o. Then later nírọ̀lẹ́ Mr. Sigji náà tún wá pè mí, the organizer of the program, ó pè mí títí ní ọjọ́ Sunday yẹn, wọ́n sábẹ̀rẹ̀ sí ń pè mí, Mr. Sigji sáà ń pè mí títí. Kí ni Sigji ló ṣẹlẹ̀? Wọ́n sáà ń pè mí pé báwo ni, ṣé mo ti rí wọn, ṣé wọ́n ti délé àbí nǹkan tán béèrè mọ́ nìyẹn. Wọ́n ní mi tí rí wọn, pàṣẹ wọn tí dé o. Ẹni Mr. Akílẹ̀ ní Mr. Sigji sọ yìí. Wọ́n pè mí pé ṣé wọ́n ti wá sílé, mo wá ní pé wọn tí délé. Ìgbà tí ẹ padà rọ́kọ yín, jẹ́ padà pé Mr. Sigji yẹn padà? Àwọn gan ló ń pè mí, àwọn gan ló ń pè mí torí ní nǹkan tẹ̀ ní interest àti store number wọn. Tó bá ti tún pè mí báyìí, wọ́n á ní ṣé wọ́n ti délé, màá ní wọn tí délé o, until Monday tí mo wá s'Àkúrẹ́ àti dáàdì táwa gbé ìgbésẹ̀. Ṣé ẹ gbé tòyí lọ́sẹ̀ tó kọjá? Bẹ́ẹ̀ sà. Ṣé ẹ gbọ́ ní tí àwọn Sunview sọ wípé Mr. Sigji sọ? Mi ì fi bẹ́ẹ̀ gbọ́ sà. Àwọn Sunview sọ wípé Mr. Sigji ó pè wọ́n sọ fún wọn wípé ọkọ yín gba àyè lọ́wọ́ wọn, pé wọ́n láwọn ń lọ sí Ọ̀wọ̀, àwọn fẹ́ lọ fill voucher sálárì àwọn òṣìṣẹ́. Mr. Sigji ò ẹ́và, nǹkan tó kàn ń pè mí fún ni pé ṣé wọ́n ti délé báyìí o, ṣé mo ti rí wọn o, never. Kò sẹ́ni tó ń sá, all the workers in Ondo State, kò sẹ́ni tó ń sá voucher mọ́ for long, aláàtì ló ní kálukú ń rí. Wọ́n tún ní Mr. Sigji tún padà pé kán má bínú, Ìbàdàn lẹ́ni yẹn lọ. Wọ́n ní Mr. Sigji ló wá sọ wípé kí wọ́n mú Mastercard, kí wọ́n fi kẹ́rù ọkọ yín jáde nínú yàrá tó wà, gẹ́gẹ́ bí àwọn hòtẹ́ẹ̀lì Sunview l'Àkúrẹ́ bí wọ́n ti sọ. Mr. Sigji ò ever sọ bẹ́ẹ̀ sí mi sà. The only thing tó wọ́n pẹ́ mi fún ni pé madamu, ṣé mo ti rí wọn, ṣé wọ́n ti délé o, ṣé mo ti rí wọn o, ṣé wọ́n ti délé o,
ọ̀ǹtì tí ó wá lọ tó ti dọ́dọ̀ àwọn agbófinró tí since then. ṣẹ́yìn àwọn wo ló gbọ́rọ̀ lọ sọ́dọ̀ agbófinró? àwa ní sà. ṣé àwọn òtẹ́ẹ̀lì yẹn ìgbésẹ̀ wo wọ́n ti gbé tẹ́lẹ̀ kó tó di pé gbọ́rọ̀ lọ sọ́dọ̀ agbófinró? wọ́n gbé ìgbésẹ̀ kankan o, wọ́n gbé ìgbésẹ̀ kankan. ọjọ́ wo lẹ́yìn tó gbọ́rọ̀ lọ sọ́dọ̀ agbófinró? ọjọ́ ìgbà tí dáàdi lọ sí hòtẹ́ẹ̀lì yẹn lọ́jọ́ Sunday àárọ̀ tí ọjọ́ Monday làwa ti gbé ìgbésẹ̀. Monday yẹn jẹ́ ọjọ́ wo? First. torí pé a ti ń gbọ́ nǹkan kan tí àwọn òtẹ́ẹ̀lì yẹn ń sọ la ṣe ń béèrè irú àwọn ìbéèrè yìí lọ́wọ́ yín, bó tiẹ̀ jẹ́ pé a sì ń retí wọn kí wọ́n wọlé gẹ́gẹ́ bí àdéhùn tá a jọ sọ lọ́sẹ̀ tó kọjá, gbogbo àkàálẹ̀ gbogbo tá a jọ ṣe lọ́sẹ̀ tó kọjá náà sì wà ń bí. bólọkọ yín wá wà báyìí bá a ti ń sọ̀rọ̀ yìí. òun náà ni mo ṣe wá ké pàjáwìrì sí gbogbo ayé kó bá mi bẹ̀ àwọn Sunview Hotel kó bá mi wọ́kọ́ mi síta àtàwọn NGO. kí lorúkọ wọn? mi ìmọ̀rúkọ wọn NGO sáà lọ pé wọ́n then bàbá kan ló ní NGO yẹn torí bàbá yẹn wá sí police, ó wá sí SARS. Yorùbá àbí? Yorùbá ni bàbá yẹn, ó ní òun ti hand over everything fún Mr. Siggy pé Mr. Siggy ni organizer, Mr. Siggy ló lè sọ everything, òun ló mọ bàbá tó ní NGO. tó túmọ̀ sí pé tá a bá ti rí Mr. Siggy báyìí. bẹ́ẹ̀ sà. ìmọ́lẹ̀ ó tàn fún wa. yes sà. aránṣẹ́ pè wọ́n lọ́sẹ̀ tó kọjá, bọ́ bàbá fi àwọn nǹkan kan hàn wá lọ́sẹ̀ tó kọjá pé wọ́n kọ àwọn nǹkan kan, ṣebí ó dà pé ní ìyá ló fọ́ọ̀dù ẹ̀ sí yín àbí ta ló fọ́ọ̀dù àwọn mẹ́sẹ̀gì yẹn sí yín bàbá? mẹ́sẹ̀gì yìí tẹ fọ́ọ̀dù sí wa lọ́sẹ̀ tó kọjá tó rúkọ àwọn NGO yẹn wà níbẹ̀. ìyàwó ẹ̀ ló ṣẹ̀dẹ̀ sí. wọ́n lẹ́yìn lẹ fọ́ọ̀dù. bẹ́ẹ̀ ni ìrántí because I was in pain kò jẹ́ kí n rántí orúkọ wọn bí a kíní kan. ẹ wò ó lórí fóònù yìí, ṣé fóònù yìí wà ń bí? mi mú fóònù dání wá ìgbà tó. bàbá ẹ wá ẹ̀gbọ́n ọkọ wọn kó wá kà síta. ẹ jọ̀ọ́ mo fẹ́ kí báwo nìyá yìí pẹ̀lú condition wọn, báwo lẹ ti rí bí bóyá ọkọ yín ló wà nù kínní yìí, ṣé ẹ lè rí bí ẹ wà yẹn? bẹ́ẹ̀ sà. wọ́n láwọn lè rí ìjọba ń play ẹ̀ fún wọn kí wọ́n wò ó. bàbá inú ibẹ̀ yẹn lẹ́tìká orúkọ yẹn ibẹ̀ lẹ́tìká ẹ jókòó ti madam báwọn. rárá bàbá ẹ wà sórí iṣẹ́ ilé yìí ń bọ̀ lọ́dọ̀ yìí, ṣé ẹ lè rí ẹ nìyí? ṣé wọ́n ní ra aṣọ yìí? ṣé ẹ máa aṣọ yìí mọ́kọ yín? ṣé ẹ rí wọn? mi ì rí wọn dáadáa. ṣé ẹ lè dìde díẹ̀? màmá ṣé ẹ lè kó kíní yẹn sápá ẹ̀jẹ̀ láti ẹ mú mọ̀ pé ìnira yẹn pọ̀ but agbúdọ̀ ródòdó sorry ẹ bá ń dọ́gbọ́n fà wọ́n sókè díẹ̀, ẹ kó kíní igi tí wọ́n fi ń tì yẹn fún wọn kí wọ́n rọra. ẹ bá ń fa ẹ dìde ẹ bá ń fa wọ́ lọ́bẹ̀ kó bá ń láti báńkì ò ṣe play ẹ báyìí ẹ wò. yes. sọkọ yín ni? bẹ́ẹ̀. ọkọ yín ni? bẹ́ẹ̀. ẹ dá aṣọ yìí mọ́? bẹ́ẹ̀. ṣé wọ́n ní irú aṣọ yẹn? wọ́n láṣọ yẹn. ok ọkọ yín ni ó sì dá. yóò kó padà wọ́n ní ọkọ wọn ni wọ́n lọ́kọ wọn ni. but ó yẹ kí àwọn Sunview yẹn kàn sọ date tí program yẹn, ṣé ọjọ́ Monday ni àbọ̀jọ́ Sunday tó dé ọ̀dọ̀ wọn, àbọ̀jọ́ Tuesday àbọ̀jọ́ Wednesday ni. eléyìí báyìí gẹ́gẹ́ bí tí wọ́n sọ lọ́sẹ̀ tó kọjá ní ọjọ́ láàárọ̀ Wednesday láàárọ̀ Thursday wọn ò rókọ ọkọ yín nínú àkọọ́lẹ̀ ìwé, ṣùgbọ́n lọ́jọ́ Friday orúkọ ọkọ yín tún wà níbi tí wọ́n ti lọ jẹ àsun. wọ́n wá ní àárọ̀ Thursday rèé tí ọkọ yín ń jáde nínú hòtẹ́ẹ̀lì gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ o ní wọ́n ní àárọ̀ Thursday wọ́n sì sọ pé bóyá 6:45 a.m. gẹ́gẹ́ bí àlàyé wọn, ṣùgbọ́n àdìtú tó wá wà ń bẹ̀ ni pé ẹni Mr. Siggy ó pè yín ẹ sì ní Mr. Siggy ò sọ fún yín wípé ọkọ yín fẹ́ lọ fi voucher. kò sọ bẹ́ẹ̀, ó kàn béèrè pé ṣé wọ́n ti dé màdámù, ṣé wọ́n ti dé o, ṣé a ti rí wọn o, mo ní rárá o, nǹkan tó bá mi sọ mọ́ nìyẹn. ṣùgbọ́n àwọn èèyàn sọ pé ọkọ wọn obìnrin tí ó sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá ṣèyí tí ó sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá, ṣé ti rí orúkọ yẹn mà àbí kí bàbá ó wò fúnra wọn kí n tó sọ àwọn nǹkan kan ni o.
is a Kara Kids Foundation. ni ó wà ńbẹ̀. Yes, Kara Kids Foundation. Even sir, Yes, mo ma'am. fẹ́ sọ kíní kan fún yín. Ṣé rí facilitator ti Ọ̀wọ̀ tó korúkọ ẹ̀? Mo pe ọkùnrin yìí, mo ní kó sẹ́ǹdì orúkọ foundation yìí, NGO yìí sí mi. This man refused láti sẹ́ǹdì orúkọ foundation yìí sí mi. Àwọn ló dẹ̀ korúkọ ẹ̀. And since then, this man has stopped calling me. Ìgbésẹ̀ wo ni principal iléèwé wọn ti wá gbé báyìí? Àwọn ti gbìyànjú àjìjọ rìn kiri ní àjìjọ lọ sí ọ̀dọ̀ àwọn agbófinró, àjìjọ lọ sọ́dọ̀ AIG. Wọ́n ti ṣiṣẹ́ takuntakun, wọ́n ti gbìyànjú tí wọ́n pa tàpá wọn lè sà. Bàbá ẹ káalẹ́ sà, kí n tó di pé ẹ̀yin lẹ ní ṣùgbọ́n àwọn Kara Kids wọ́n kàn sí wa. Ẹ dákun president ẹ já wo mẹ́sẹ̀gì àbí mẹ́sẹ̀gì yẹn. Wọ́n kàn sí rárá àwọn torí ẹ̀yin ẹ kàánú bẹ̀ yẹn pé Kara Kids Foundation. Àwọn èèyàn gan ló bá mi gọ́gù ẹ̀ tán rí. Wọ́n ṣe pé mo kàn dé Google bí báwo ká lè mọ ibi tá nítorí àwọn wọ́n kàn sí wa. Wọ́n ṣe pé mo dídì àwọn èèyàn tó wá ń kí mi pé àwọn tó lọ ṣe sẹ́mínà ní torí Sọ́ọ̀bì gẹ́gẹ́ bí torí mi mórúkọ wọn. àwọn Kara Kids ṣe ń gbọ́rọ̀ mi Bẹ́ẹ̀ sà. wọ́n kàn sí wa o. Ó kọ ẹni tí wọ́n kọ àtẹ̀jíṣẹ́ yìí ní Adérìnsọ́lá Akínwùmí. Wọ́n ní àwọn ní founder Kara Kids Foundation. Wọ́n wá sọ wípé àwọn ò ṣe program kankan pẹ̀lú àwọn Sunville Hotel gẹ́gẹ́ bí ohun tí wọ́n kọ síbí. Wọ́n ní program tí àwọn ṣe ń bẹ̀ kẹ́yìn pé our last program was held in Emure, Ondo State ní 27th of May làwọn ti ṣe ní Emure làwọn program táwọn ṣe last pé kò ní nǹkan tí àwọn ṣe pẹ̀lú wọ́n sì ní ìgbésẹ̀ tí àwọn pé gbogbo ohun táwọn máa ń ṣe làwọn máa ń carry DSS along làwọn sọ fún àwọn DSS. Wọ́n sì gbogbo àwọn dẹ̀ ti fi tó àwọn àjọ DSS létí pẹ̀lú eléyìí. Wọ́n ní àwọn ò ní nǹkan kan ṣe pé láti May làwọn ti ṣe làwọn ti ní táwọn ṣe kẹ́yìn pé Emure ní Emure Ondo sí làwọn ti ṣe ní 27th of May. Òun náà ni mò ń sọ sà pé èmi ò mórúkọ NGO yẹn. Mi ì mórúkọ wọn. The facilitator tó korúkọ ẹ̀ lọ́wọ́. Mo pe arákùnrin yìí, mo ní kí lorúkọ NGO yìí. Ó lọ agẹ́bà sí mi títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Kò gẹ́bà sí mi sà. Ó dà wọ́n ti dárúkọ wọn lọ́sẹ̀ tó kọjá àwọn àjọ àmọ́ gẹ́gẹ́ bí àwọn Kara Kids ti sọ tiwọn pé àwọn ò ṣe nǹkan kan pẹ̀lú àwọn Sunville but àwọn wọ̀nyẹn sọ ó kọ́kọ́ yín lọ́sẹ̀ tó kọjá. Bàbá ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ sà o. Yes sir. Ẹ rán wa létí ó kọ yín lẹ́ẹ̀kan sí sà. Orúkọ mi ni Sakios Ọlálóyè. Tí ẹ jẹ́. Tí mo jẹ́ ẹ̀gbọ́n sí Emmanuel Túndé Ọlálóyè tó miss ní Sunville Hotel. Ṣé ẹ ti wá rí àbúrò yín? Àti rí o. Bí bá ti ń sọ̀rọ̀ yìí. Bá ti ń sọ̀rọ̀ nọ́mbà òde lọ. Wọn ò dẹ̀ tí ì pè. Àwọn wo? Bá àwọn kidnapper sí kọ̀ọ̀kan tá a rí. Kí ló wá ti ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ sà? Láàrin ọ̀sẹ̀. Àwọn anti-kidnapper wọ́n try láti ọ́fíìsì AIG lọ sí anti-kidnapper commissioner of police wọ́n try wọ́n gbé ìgbésẹ̀ wọ́n ń ṣiṣẹ́ takuntakun wọ́n dẹ̀ try wọ́n bá track nọ́mbà. Ìyẹn lẹ́nu ọ̀sẹ̀ tó kọjá síbí. Wọ́n bá track nọ́mbà roommate tó ti Túndé Ọlálóyè abáwọn yẹn ní ọ́fíìsì àwọn anti-kidnapper àwọn yẹn dẹ̀ sọ pé wọ́n mọ̀ but kì í ṣe pé wọ́n jọ ní discussion tó bá ó sọbi tó ń lọ àbí kò sọbi tó ń lọ fún wọn iṣẹ́ tán ṣe àdúpẹ́ lọ́wọ́ wọn. Ọ̀dà wọ́n ní àwọn Sunville ti pé wọ́n gbé ìgbésẹ̀ kan àbí tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan àbí ilẹ̀ ẹlẹ́ẹ̀ka àwọn nǹkan kan nù ìwé ìròyìn. Wọ́n gbé sí open newspaper pé lọ́nà pa pé kò sí nǹkan ní kíní ẹnìkan ló pòsẹ̀ sí mi ná mi ì tẹ̀ ní interest ìkọ́ ìgbà tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀. Wọ́n ní irọ́ ni àwọn wo ń pa. Pé kò sẹ́ni tó miss ní custody wọn. Àwọn fúnra wọn sọ ń bì ó ti yé bàbá ṣé kíní yẹn ti download tán àwọn fúnra wọn sọ ń bí Aríwòye lọ́ọ̀yà àgbà
ìwé lọ́ọ̀yà tá a sì gbà rèé láti ọ̀dọ̀ ṣé ń bá wọn ni matrix solicitor láti lábẹ́ barrister Adétọ̀mí Wáṣíkọ̀yà. Ohun tí wọ́n sì sọ síbẹ̀ ni wípé lọ́ọ̀yà àwọn ò sọ wípé èèyàn ò sọnù, wọn ò sì sọ pé èèyàn ò sọnù ní hòtẹ́ẹ̀, bọ́n tán sọ ni pé ká mẹ́nu kúrò ńbẹ̀ pé àwọn tí wọ́n jẹ́ NGO yẹn àwọn ni wọ́n lọ rèé sábà lọ́ọ̀yà pé ká mẹ́nu kúrò ńbẹ̀ pé àwọn ọlọ́pàá ti ń ṣe lọ́wọ́. Àwa ò sì sọ pé àwa ò dí ọlọ́pàá lọ́wọ́, gbogbo ìwádìí tí a bá ṣe náà níbi tí a lè tì yàn mọ́, a padà tọ́lọ́run bá tú àṣírí ẹni yẹn náà, àwọn agbófinró náà lá padà fa ẹni yẹn lé lọ́wọ́ níbi táṣírí bá ti tú. Ṣùgbọ́n tá à ń pè wọ́n fún ni pé gbogbo ayé ń pè wọ́n fẹ́ rí àwọn NGO yẹn láti wá sọ bí tí wọ́n ṣe jẹ́, ohun tó lè mú kí aya ẹni tí à ń wá táàrí tí ẹsẹ̀ rẹ̀ kán tó sì wá síbí pẹ̀lú ìnira tó wá ké gbàjarè pé ọkọ mi dà. ẹ̀yin NGO yìí lọ́ọ̀yà ẹ kú iṣẹ́ o, ṣe ẹ̀yin lẹ́ ń ṣe ń tẹ́ lọ sílé ìwé fún nìyẹn, ṣe ẹ̀yin lẹ́ ń ṣe bẹ́ẹ̀ kọ̀wé sí wa kò sí wàhálà, ṣe ti yín lẹ́ ń ṣe. Ṣùgbọ́n ẹ bá wa sọ fún àwọn client yín pé ọmọ Nàìjíríà ń retí wọn, public opinion lélẹ́yìí, wọ́n kàn wá ṣàlàyé fair hearing, àbáwọn jà, káwọn náà wá sọ tiwọn pé bó ṣe rí rèé o, torí ẹrù ti di púpọ̀ lọ́rùn Mr. Shiji. Ṣùgbọ́n a sì ń bẹ àwọn ṣé Lotran ni wọ́n ń pè wọ́n, Lotran World Relief Limited, tó bá di lọ́sẹ̀ tí ń bọ̀ wọ́n ní Mr. Shiji ni coordinator, ẹ̀yin náà lẹ́sì àwọn ẹ̀yin NGO ilẹ̀ lọ bá lọ́ọ̀yà tí wọ́n kọ̀wé gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ sí wípé àwọn client wọn iṣẹ́ tí wọ́n bá sì ràn án lọ́ọ̀yà ni lọ́ọ̀yà ó ṣe. Ṣùgbọ́n àbáyínjà àti sọ pé ẹ̀yin lẹ gbé èèyàn, ṣùgbọ́n àwọn Sunville Hotel wọ́n fi ẹ̀sùn kàn yín Mr. Shiji, a sì fẹ́ kí ẹ wá ṣe àlàyé yìí fún gbogbo ọmọ Nàìjíríà, kẹ wá tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ tí wọ́n ní táwọn Sunville lẹ bá wọn sọ, ó yàtọ̀ sí ohun tí màdámù lẹ bá wọn sọ. Ọ̀rọ̀ ti wá pín sí púpọ̀ báyìí pé ẹ wá lọ bá lọ́ọ̀yà, ó dáa láti lágbẹjọ́rò, ṣùgbọ́n ẹ wá bá wa tàn mọ́lẹ̀, odidi èèyàn là ń wá vice principal. Wọ́n tẹ́ bá dé under àwọn comment section báyìí lórí social media, àwọn ọmọ ń kọ síbẹ̀ pé máa yẹn da olùkọ́ wa ní èèyàn jẹ́jẹ́ ni, kì í bá èèyàn jà bí wọ́n ti ń kọ́ nìyẹn. Ìyẹn Mr. Ọlátúndé bolo wá wà, tèmi mọ̀ dájúdájú báyìí tí ó jẹ́ òdodo ni pé a ò rí Mr. Ọlátúndé vice principal, a ò rí wọn, bo ni wọ́n wà. Àwọn òṣìṣẹ́ Sunville sì sọ wípé wọ́n mú kọ́kọ́rọ́ wọn lọ, kọ́kọ́rọ́ hòtẹ́ẹ̀lì wọn. Bí ẹ̀yin náà ṣe lè gbọ́ bàbá pé wọ́n sọ wípé pé irọ́ ni, àwọn fúnra wọn sọ ń bí o pé kọ́kọ́rọ́ hòtẹ́ẹ̀lì wọn ó wà lọ́wọ́ Mr. Ọlátúndé lọ báyìí o, Mastercard ni wọ́n fi ṣí yàrá tí wọ́n fi kó ẹrù ẹ̀ jáde. Wọ́n sì sọ wípé Mr. Shiji ló sọ rúùmù fún wọn. Ìyá ẹ fẹ́ sọ nǹkan kan kó tó di pa ṣe ojú òpó lẹ̀ torí a ṣe ń lọ bòmíì. Nǹkan tí mo kàn fẹ́ sọ fún gbogbo ọmọ Ondo State lápapọ̀ ni pé lọ́kùnrin lóbìnrin, ìjọba Ondo State, ìjọba àwọn agbófinró, ANCOPS, ASUS, TESCOM, kọjọ kọ́ bá mi pàrọwà sí Sunville Hotel, kọ́ bá mi wọ́kọ̀ mi síta, dẹ́yìn kí gbogbo àgbáyé kọ́ bá mi pariwo sí Mr. Shiji, kó wá sórí Fresh FM, kó wá sọ tẹnu ẹ̀ ibi tó bá gbọ́kọ̀ mi sí, torí òun náà invite ẹ̀ pé kó wá ṣe sẹ́mínà ní Sunville Hotel l'Ákúrẹ́. Mo gbọ́ gbogbo ọmọ Ondo State lọ́kùnrin lóbìnrin, ẹ bá mi pàrọwà sí Sunville Hotel, kọ́ bá mi wọ́kọ̀ mi síta o, àrọwà mi nìyẹn. Ẹgbọ́n tí ẹjẹ́ á gbọ́ Sunville Hotel bí wọ́n ṣe sọ wípé Mr. Shiji sọ̀rọ̀, àmọ́ ó yà wá lẹ́nu wípé ìwé lọ́ọ̀yà la rí báyìí. Mr. Shiji, àwa ò sọ wípé ẹ̀yin lẹ jí èèyàn gbé, a kàn ń sọ fún yín ọ̀rọ̀ tó bá wà nílé ẹjọ́ là lágbára lé lórí. Àmọ́ tọ́rọ̀ bá sì wà lágọ̀ọ́ ọlọ́pàá, àwọn ọlọ́pàá lágbára láti máa ṣe tiwọn lábẹ́ òfin, gẹ́gẹ́ bí òfin ti fún àwa náà lágbára mọ́. Àwa náà ní agbára láti ṣe tiwa, àmọ́ tó bá ti délé ẹjọ́ la ò lágbára lé lórí. Ẹ wá ṣàlàyé ni, a ò bá yín jà ń bí,
ẹ jẹ́ àjọ gbọ́rọ̀ lẹ́nu obìnrin màmá ẹ máa gbọ́ ohun tó wí o fẹ́ káyé kájọ wò ó báyìí gbogbo ayé ọ̀yá bá ń pè é. kẹ̀kẹ́ rẹ̀ síta òun náà ló tún padà pè yín pé ó lọ Ìbàdàn. Ṣèyí òṣìṣẹ́ Sunview ló ń sọ̀rọ̀ yìí o. òun ló ṣàbáyé sórí ìṣòro méjì. ṣùgbọ́n nínú ọ̀rọ̀ ibẹ̀ tí ń bọ̀ lẹ́ẹ̀kan ẹni lọ́jọ́ Thursday wọ́n sọ pé ẹnìkan ò sí nínú ṣé Friday ọjọ́ wo lẹ ṣàsùn ọjọ́ Friday bọ̀ ìbátẹ́ kọ́kọ́ ń sọ̀rọ̀ lọ ẹni lọ́jọ́ Thursday pé ẹni yẹn orúkọ ò pé wọ́n sọ pé wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ ti ṣàlàyé ni mò ń sọ yìí o pé orúkọ yẹn ò pé ẹni nígbà tí ẹ tún wá fẹ́ ṣe àsùn orúkọ ni wọ́n fi ń gbà pé orúkọ gbogbo wọn pé ó ti yẹ yín báyìí ẹnìkan ò pé orúkọ gbogbo wọn pé lọ́jọ́ Friday ní lísìtì tí wọ́n kọ fún wa. ní lísìtì tí wọ́n kọ fún yín ọjọ́ wo ni Mr. Shiji pè yín. ọjọ́ Saturday Mr. Shiji ní ká lọ fi káàdì fún ìdílé jáde. ọjọ́ wo ló yẹ kí wọ́n check out. àwọn kan check out ní Friday àwọn kan check out ní Saturday. orúkọ wọn pé di Friday báyìí nínú à. ní àsùn. nínú àsùn aago mélòó lẹ́ ń ṣàsùn. aago méjì lọ́sàn la ṣe àsùn láì. ọ̀sán àbálẹ́ aago méjì ọ̀sán. lẹ́ ṣàsùn. bẹ́ẹ̀ni. orúkọ gbogbo wọn pé di. ní orúkọ tó fún wa orúkọ wọn pé. ní ọjọ́ Friday. ní ọjọ́ Friday ní àsùn tó fún wa bọ̀ nínú ìwé tí àwọn fúnra wọn like attendance book wọn ní kò máa yẹn o pé kò rẹ́gísítà orúkọ ní ọjọ́ Thursday kò dẹ̀ tún rẹ́gísítà orúkọ náà ní ọjọ́ Friday bọ̀ ìgbà tó wá máa ṣe àsùn orúkọ tí wọ́n fún àwa orúkọ ẹ̀ wà ń bẹ̀. tó bóyá ẹ̀ lórí ìlú wa Mr. Shiji nìyẹn ló Mr. Shiji yẹn ló fún ẹ̀yin lórúkọ. sá bẹ́ẹ̀ni sá. ok so àwọn ló ní story lọ́wọ́ Mr. Shiji ló fún yín lórúkọ. bẹ́ẹ̀ni sá. nínú CCTV iléeṣẹ́ yín kí ló sọ fún yín àlàyé wo ni CCTV ṣàlàyé fún yín kí lè rí ń bẹ̀. àlàyé tí CCTV wa ṣe fún wa ní pé ní ọjọ́ Wednesday máa yẹn ṣì wà around ó wọlé ó lọ fún program ó padà wá ó sùn bọ̀ ní dédé agogo 6 òwúrọ̀ ọjọ́ Thursday máa yẹn jáde ní CCTV yín ní CCTV wa ó jáde lọ sí. ó jáde síta ó lè padà wá. jalè rí báyìí sá. ó ti dá wa. ẹni kó jáde ní Thursday. ó jáde láàárọ̀ ní òwúrọ̀ ọjọ́ lẹ́yìn ìgbà tó jáde yẹn ṣé àkọọ́lẹ̀ wà ní ọ̀dọ̀ yín pé ó jáde. yá gbọ́. sí báyìí. òun ní ẹni tó ṣe aṣojú ìpàdé yẹn sọ wípé ká fi Mastercard wá. màmá ọjọ́ wo ni Shiji pè yín ṣé ẹ rí i pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ báyìí ẹnu àwọn òtẹ́ẹ̀ Ṣèyí lóbìnrin tó ń sọ̀rọ̀ yìí gbogbo àwọn orúkọ obìnrin tó ń sọ̀rọ̀ yìí Ṣèyí ni ọláwọn ni mákẹ́tà tí wọ́n ń polówó òtẹ́ yẹn àwọn lẹ́gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ yẹn ṣé gbọ́ gbogbo ohun tí wọ́n wí. mo gbọ́ sá. taná ló sọ pé àlàyé wo lẹ́yìn gbọ́ nú ẹ̀. gbogbo àlàyé ó dá lórí Mr. Shiji kò dẹ̀ sí nǹkan kan tó bá mi sọ gbogbo nǹkan tó sọ. ọjọ́ wo ni Mr. Shiji pè yín. wọ́n pè mí nírọ̀lẹ́ ọjọ́ Sunday. That was 31st of August. lọ́ọ̀yà tí wọ́n kọ̀wé ohun tí wọ́n kọ sí bí wọ́n ní 6 p.m. àti 6 a.m. ni wọ́n àbí 6 p.m. ni lọ́ọ̀yà kọ sínú ìwé yẹn o fún CCTV nínú lọ́ọ̀yà nínú ìwé tán kọ sí àwa tó wà ń bí o 6 p.m. ni wọ́n kọ síbẹ̀ o ẹ̀yẹn lọ́ọ̀yà Báyọ̀ Adétọ̀míwá ṣùgbọ́n àwọn Sunview fúnra wọn sọ pé 6:45 a.m. ni wọ́n sọ ń bí ó ti yé yín báwọn ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí àwọn náà sọ ń bẹ̀ ó dá lérí Mr. Shiji ẹ sì ní Mr. Shiji náà pè yín
wọ́n sì sọ wípé ní at approximately 6 p.m. on 27th of August ní after training wọ́n ní after training yẹn tí ó ti parí gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ síbẹ̀ o. Ṣé ẹ gbọ́ màmá wa? bẹ́ẹ̀ ni sà. Kí lẹ ní sọ báyìí? nǹkan tí mo ní sọ lẹ́ẹ̀kan sí ni pé mo fẹ́ rọ gbogbo ọmọ Ondo State lọ́kùnrin lóbìnrin ìjọba Ondo State Tescom ANCOPS ASUS kán bá mi bẹ àwọn Sunview Hotel kán bá mi gbé ọkọ mi síta dẹ́mi sásíjì gbogbo ọ̀rọ̀ tó sọ irọ́ ni kò síbi kankan tó ti pè mí tó sọ pé òun lòun ní ọkọ ẹ ló tọrọ àyè o ó kàn béèrè lọ́wọ́ mi ni pé ṣé ó ti dé àbí kò tí ì dé ní gbogbo ọjọ́ Sunday yẹn. Ṣé Ṣíjì ni coordinator tí ò gbé tọrọ wà lọ́wọ́ ẹ̀ tí ò gbé kọ́ ẹ̀yin mọ́ ni? náà mi pé òun ló ń pè mí mi pé wọn. Ẹni tẹ́ ló pè lọ́wọ́ ni mò ń sọ. facilitator tọ̀wọ̀ tó kọrúkọ ẹ̀. Kí lorúkọ facilitator yẹn? mi mọ orúkọ ẹ̀ bẹ́ẹ̀ mo mọ nọ́mbà ẹ̀. Ó dà Mr. Ṣíjì Josiah tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ màmá ṣe lè manage wá bí lọ́sẹ̀ tí ń bọ̀. lágbára Ọlọ́run. Ẹ lè manage wá Ọlọ́run ó ṣọ́ wa jọ̀sẹ̀ tí ń bọ̀ lọ torí Mr. Ṣíjì lè wá bí tó bá sì wá màá fẹ́ kí ẹ lè sọ̀rọ̀ lójú wọn. A sì ń retí ẹ̀yin Sunview Hotel Ṣèyí ní Sunview ẹ̀yin lẹ sọ̀rọ̀ ń bí lọ́sẹ̀ tó kọjá àti mánéjà wọn ò gbọ́ Yorùbá ṣùgbọ́n Ṣèyí ni mákẹ́tà tó jẹ́ aṣojú wọn. Madam Ṣèyí à ń retí yín lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára Ọlọ́run láti wá ibi ẹ bọ́rọ̀ dé lọ́sẹ̀ tó kọjá àwa ò dí àwọn agbófinró lọ́wọ́ pé kí wọ́n mọ̀ ṣe tiwọn o. A kí ẹ̀yin agbófinró ẹ kú iṣẹ́ takuntakun. A kí bàbá tí wọ́n jẹ́ AIG nípínlẹ̀ yìí bàbá Àjàní ẹ káalẹ́ bàbá dáadáa ni bàbá yẹn bàbá dáadáa tí kì í ṣàbòsí bàbá yẹn ṣàbòsí bàbá AIG mo kí wọn bàbá dáadáa ni wọn bàbá ẹnu mi gbà orí afẹ́fẹ́ mo ti ń sọ yìí mo lè gbẹ̀rí wọn jẹ́ bàbá dáadáa wọn níbẹ̀rù Ọlọ́run èèyàn dáadáa ni wọn yìí ṣàbòsí wọn sì bí nǹkan bá ṣe rí ni wọn ṣe sọ ṣùgbọ́n ojú wọn ò lè tó gbogbo ẹ̀. àwọn gan ló direct wa sí the right place. So bàbá dáadáa ni wọn tí mo sì mọ̀ pé Ọlọ́run ó gbàkóso ṣùgbọ́n àwọn ń ṣe tiwọn àbábọ̀ táwa náà bá padà rí a padà kó lé agbófinró lọ́wọ́ náà ni ṣùgbọ́n Mr. Ṣíjì gbogbo ọmọ Nàìjíríà ń retí ẹ jẹ́ ń ṣí ojú òpó lẹ̀ ẹ káalẹ́ sà. Yes sà ó kọ yín o ẹ bá wa sọ̀rọ̀ sókè sà. Ẹ jọ̀ọ́ kí ni ṣe nẹ́tíwọ́ọ̀kì 09130001029 ẹ ló ẹ káalẹ́ o. Ó dàbí pé nẹ́tíwọ́ọ̀kì yẹn ẹ káalẹ́ o. Arípòdà pa àwọn Sunview wọ́n ń try láti protect àti business àti brand wọn ò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n ẹ wá bá wa tàn mọ́lẹ̀ sẹ́ni tó sọnù táwọn wá ẹ ló ẹ káalẹ́ o. Kí ló kọ yín o? À ń gbọ́ yín sà. Ohun tá a gbọ́ ni wípé wọ́n ní ìyàwó ẹ̀ ni wọ́n ló bá sọ̀rọ̀ kẹ́yìn tí wọ́n rí ń bẹ̀ tí a gbọ́ ni o. Ẹ ṣé ẹ káalẹ́ o. Yes sir ó kọ yín o ẹ bá a sọ̀rọ̀ sókè. Georgia Atlanta à ń gbọ́ yín Atlanta Georgia à ń gbọ́ yín sà. Ó dà àti ẹ̀fẹ́ kan wá síbí àbá wọn sọ̀rọ̀ gbígbé náà àbá gbé èèyàn àlè rẹni táwọn wá kájọ tàn mọ́lẹ̀ sí ẹni táwọn wá bá ti rí i ni ó jẹ́ kókó sà. Ẹ ṣé láti Atlanta Georgia. ẹ ló ẹ káalẹ́ o. Yes sir ó kọ yín o.
Ìdànrè garage à ń gbọ́ yín sà. Tí n bá mọ̀ máa dá yín lọ. Ẹ gbọ́ wọ́n ní bo Mr. Shiji ti rí nọ́mbà yín. Ìgbà tí mo pe nọ́mbà tó tẹ̀sí mẹ́sẹ̀gì pé kán report ní Sunview tí màá yẹn sọ pé òun wà ní church pé later wọn á pè mí tí mo wá sọ pé mi máa rọ́kọ mi o láti ìjẹta tẹ́tí parí program so mo rò pé immediately ló wá pe Mr. Shiji ọwọ́ Mr. máa yẹn ló wá sẹ́ndì nọ́mbà mi sí Mr. Shiji. Ok ẹ ṣé sà wọ́n ti dáhùn. Ẹ ló ẹ káalẹ́ yìí. Ó kọ yín ìlú wo lẹ ti ń pè wá? Yes sir. Bẹ́ẹ̀ni. Òun náà la ṣe play ohun àwọn Sunview yẹn fún yín ó dẹ̀ sì wà ńlẹ̀ tó pọ̀ lára àwọn ọ̀rọ̀ wọn ó kí tiẹ̀ ṣe fídíò wọn tẹ́ bá dórí Facebook wa ẹ bá ń bẹ̀ tí wọ́n sọ fúnra wọn ó wà lórí YouTube wa ó wà lórí TikTok wa àwọn Sunview ojú wọn fúnra wọn kì í ṣe ọ́díò fúnra wọn wọ́n wá sọ̀rọ̀ bí wọ́n ṣe wá máa dìbọ́ǹkì ohun tí wọ́n sọ aláwọn wá èèyàn kì í ṣe ẹran táwọn èèyàn bá wá ń sọnù bẹ́ẹ̀ ṣáwọn èèyàn ó lè mọ lọ́ọ̀jì sótẹ́ wọn ni àmọ́ tí a bá ti rí a ò sọ pé òtẹ́ wọn ò dáa aláwọn wá ẹni tó sọnù tó sì jẹ́ pé ọ̀dọ̀ yín náà la ti rí mọ́ ẹ sì wá ń kílèmù pé ó ti jáde lọ kọ́kọ́rọ́ yín kò sì fi ilẹ̀ ẹ kálẹ́ o ẹrù ẹ wà lọ́dọ̀ yín àti ẹrù ẹ ó wá ti ilé yín ó ti ọ̀dọ̀ yín dágọ̀ ọlọ́pàá ẹ kálẹ́ o kí ló kọ yín ìlú wo lẹ ti ń pè wá à ń gbọ́ yín mà. Kò bá wa sọ̀rọ̀ àwọn Sunview ló bá sọ̀rọ̀ àtìyàwó ló bá sọ̀rọ̀. Ẹ ṣé. Ẹ ṣé. Alàgbà Ajíbádé ti road safety kí ti ẹ̀tún ní superior evangelist Ajíbádé SIO ní road safety ẹ̀ka lẹ́yìn o ọlọ́run mọ̀ wà pẹ̀lú mama àmọ́ retí yín lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára ọlọ́run fún yín ní àlàáfíà bàbá àmọ́ retí yín mo mọ̀ pé a padà rí ọkọ yín ọlọ́run sì jẹ́ àrí wọn láàyè ọlọ́run jẹ́ àrí wọn láàyè ẹ̀yin Sunview gbogbo ọmọ Nàìjíríà wọ́n ń béèrè yín pé ó sì láwọn nǹkan kan tẹ́ fẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí Mr. Shiji àmọ́ retí yín lọ́sẹ̀ tí ń bọ̀ Mr. Shiji Josiah àmọ́ retí yín lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára ọlọ́run oní lára ló mọ̀ bòmí là ń lọ ẹ ṣé o màmá àmọ́ retí yín lọ́sẹ̀ tí ń bọ̀ bàbá àmọ́ retí yín.